Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Olúwo ta ni kò ṣe tó lẹ́ẹ̀kan tó léwo làbùrọ̀ tún ṣe ètò tòótó. Ràṣídì Olúwo ta ni kò ṣe tó lẹ́ẹ̀kan tó léwo làbùrọ̀ tún ṣe ètò tòótó. Ẹ̀mẹ́ta ló ṣe tó ara mi o, ẹ pa òbóró mọ́ o, bó ṣe wà ń lẹ́nu tó. Ràṣídì Olúwo, congratulations o, ó padà gba Ṣàngó Olúkòso àyàrá inú àkàtà yẹrìyẹrì lálejò. Congratulations fún gbogbo ọmọ Yorùbá. Kí ló dé tẹ̀ ń bínú? Ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bínú pé Ràṣídì Olúwo fi FDM jẹ oyè Atayese. Kí ló dé tẹ̀ ń bínú? Ẹ tẹ́ bá wà lórí YouTube Yorùbáwùyí, mo ti sọ short video kalẹ̀, tẹ́ máa lọ wò níbẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ìyá mi tẹ́ ń bínú, tẹ́ ń pè mí, mo ṣe create àyè fún yín pé kí n ṣe calling show oníkálukú yín ẹ lè dá sí i. Ó yẹ kẹ́ appreciate Ràṣídì ni wípé Olúkòso àyàrá inú àkàtà yẹrìyẹrì lálejò. Ó yẹ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi ni wípé wọ́n wọ ààfin wá, wọ́n jẹ́wọ́ bọ́n ṣe ń jẹ́ Olúkòso àyàrá iná àkàtà yẹrìyẹrì, iná lójú iná lẹ́nu. Wọ́n jẹ́ ọmọ yẹn ń jẹ́ Ràṣídì Olúwo. Á lóun ti da òrìṣà nù, òun ti foríṣà mọ́lẹ̀, òun ti forí òrìṣà. Last Ràṣídì Olúwo ló padà kọ lẹ́tà tó sẹ́ǹdì ẹ̀ sí Ṣàngó Olúkòso àyàrá iná. Ẹ mọ̀ pé everything ti di pákéjì nísìn. Bóyá wọ́n ti dífá f'Olúwo pé kó lọ bọ Ṣàngó, kó gba Ṣàngó lálejò. Ó wá lo pákéjì. Olúwo lo pákéjì, ó fi mú Ṣàngó wọlé. Olúwo ẹ ṣáà kó àlejò Ṣàngó Olúkòso as Atayese of Ile Yoruba of Iwo land. Torí Ṣàngó tẹ fún lóye yẹn, Atayese of Ile Iwo ni, kì í ṣe Atayese Ile Yoruba. And for you, very dark man, congratulations to you. Ó wá ní jẹ Atayese of Iwo land nìkan o. Èmi Yorùbáwùyí FDM, mo tún wá fún ẹ lóyè kún oyè. Mo pè ẹ́ ní Vincent Ọmọwálé of Iwo land. Wípé àwọn bàbá wa wọ́n lo very dark man, wọ́n lù ẹ́ láti prove ara wọn. Àwọn bàbá wa wọ́n lo very dark man láti jẹ́wọ́ agbára wọn. Congratulations gbogbo ọmọ Yorùbá. Ẹ má bínú sí very dark man. Àwọn bàbá yín náà ń dára. Ẹ má bínú sí very dark man. Ẹ̀yin tí wàá jẹ́ ọlọ́wọ́ tún very dark man. Very dark man, come make our advice you. Because ó sì máa jóyè sí o. Wọ́n sì máa fún ẹ lóyè sí o. Ṣùgbọ́n next time, ìṣe ìlú ní ìdàlú. Bá ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá, ẹ bá gbọ́ English, ẹ bá mi kọ́ ní English, mi gbọ́ English, no English. Nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ wá jẹ oyè. Bó ṣe káwọn bọ́ìsì ẹ lẹ́yìn àwọn ràtẹ́ ò yẹn, wà tún wá bí àwọn àgbààgbà. Wà wá àwọn obìnrin tó àwọn awẹ́lẹ́wà. Tó bá gba oyè bẹ́ẹ̀ yẹn, a máa ń ṣe patí ni. Yorùbá ni wá, gbajúmọ̀ ni wá, ẹni tí gbajúmọ̀ ni wá, aláfẹ́ ni wá. Bí Ràṣídì Olúwo ṣe fún ẹni oyè Atayese Iwo land yẹn, next time, very dark man, láti jẹ́ kó jọ̀lí oyè Ìwó ló jẹ́. Ìwó dẹ̀ kẹ̀rẹ̀ part of Yorùbá land. Ó yẹ kó pe àwọn obìnrin kó sì jollof rice, kó ṣe fried rice, kó gúnyán, kó rọ̀mọ̀là, kó ṣe sẹ̀mó, kó wà ń bẹ̀, kó mú aṣọ ẹbí, ká lè mọ̀ pé òun joyè, kí everywhere kó máa sọkún sí wọ̀wọ̀, ká máa ráwọn gèlè oríṣiríṣi, ká máa rá àwọn ìgbà tí bàbá wa Òbésèré tí wọ́n joyè Atayese
of Yoruba land. Very dark man. Oh, rí nǹkan tí Obesere ṣe ni. Oh, rí bí Obesere bó ṣe very Ọlọ́run, very dark man. But I won't blame you much because you don't know. Tó bá máa bá Obesere forí gbárí pẹ̀lú oyè Atayese Ile of Iwo land ni wọ́n jẹ́ o. Ó jẹ́ kó lè ṣe ju bí Obesere ṣe lọ. Bí ẹ kò gbé Wasiu Ayinde wọlé, bí ẹ kò gbé Màlá wọlé, bí ẹ Paso ni kó wá play fún ẹ, wàá ṣàgbé wọn wọlé ni. Wà ẹ ṣe sọfẹníà, nǹkan oníkálukú á jẹwẹ mú, ọmọ máa rí gèlè, ibo lẹ ń lọ sóde Atayese Ile of Iwo land, àwọn ọmọ agógì ọrùn. Irú oyè wo ló wá jẹ yẹn? Very dark man. Bá wa sún ọjọ́ oyè yẹn síwájú coronation. Wọ́n kàn fún ẹ lágbádá ni. O tí ìjòyè, àbó tí ìjòyè, o tí celebrate ẹ. Send Ankara sí wa, mo lè torí ẹ wálé. A máa wá. Ààrẹ Baba Gbo of Yoruba land ló Obesere. Bàtà Obesere jẹ́ Ààrẹ Baba Gbo of Yoruba land. Òyìnbó yẹn ṣe ni. Wọ́n wá jẹ Atayese inú pálọ̀ náà. Atayese inú pálọ̀ náà ni. A dúpẹ́ fún Ọlọ́run ọba Baba Gbo ní of Yoruba land. Ó ní Obesere jẹ. Atayese of Iwo land. Ó ní very dark man jẹ. Very dark man. Ó yá mọ́rí o. Èmi wá fún ẹ lóyè sí. Mo pè ẹ́ ní Ọmọwálé Vincent very dark man. Nítorí pé àwọn bàbá mi wọ́n gba rẹ̀ ṣiṣẹ́. Ẹ ti sáré show video or let me say picture. Kẹ́lẹ̀ mọ̀ wípé nǹkan tí mò ń sọ bínú ṣe ń bí àwọn èèyàn àwọn Yorùbá. Mo believe pé àwọn Yorùbá ó yẹ kí ni wá máa dùn ni. Ẹ̀yin tẹ́ ń kí mi ẹ̀ka lẹ́kú dédé àsìkò yìí according to the time. Ṣíṣò ìbá bá yín. Mo kí yín bàbá wa bàbá Jídé then Gabriel mo kí yín. Mo kẹ́yìn tẹ́ ń kí mi lórí TikTok náà. Èní ni 16th of July 2026. Ẹ kí sáré show picture kíní ìfún yín. Màmá wa béèrè questions ní ọwọ́ ẹ̀yin tẹ́ bá ń wo show yìí. Tí wọ́n ti wá béèrè question lọ́wọ́ yín, bàbá mi kọ answer sí comment section. Mo sọ fún yín wípé àwọn bàbá wa ni wọ́n ṣiṣẹ́. Ṣé mo pé Rashidi Oluwo ìsìlámù ló máa ń sọ. Ó máa ní kò sí tó ń jẹ́ òrìṣà. Ó ní ìsìlámù nìkan, ní bá ṣe ìsìlámù nìkan ló lè lọ sádùjọ náà, ló lè ṣe gbá, ló lè ṣàwo. Number 1. Mo fẹ́ béèrè question lọ́wọ́ èèyàn ọmọ ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi tẹ́ wà lórí ètò yìí. Bẹ́ẹ̀ ṣé wo very dark man nìyẹn? Ṣójọ Mùsùlùmí lójú yín? Tí very dark man bá lọ sí Mecca, bóyá wò pé wọ́n tajà làbí à ń bẹ olùọ̀rá ni. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń bọ̀. Mo ní Ṣàngó Olúkòso Àyárá Aná ló jẹ́wọ́ rẹ̀ ní ààfin Olúwo. Òrìṣà wo nílẹ̀ Yorùbá ló máa ń fi kele sọ́rùn? No, mo ń bi ẹ̀yin tẹ́ ń wò mí. Nílẹ̀ Yorùbá, òrìṣà wo ló máa ń lo kele? Ṣé gbogbo àwọn òrìṣà wa ló ní identity tiwọn? Òrìṣà wo ló máa ń lo kele sọ́rùn? Àgàgà kele tí wọ́n fi owó ẹyọ ṣe. God bless you. Ṣàngó Olúkòso Àyárá Aná àkàtà yẹ́rìyẹ́rì. Ọmọ ní ọmọ kékeré mo sókèlè o, mo sókèlè. Àgbàlagbà mo sókèlè o, mo sókèlè. Ṣàngó má so mí lókun lọ́fun, mo sókèlè. Ṣàngó má pa mí má pàyà mi, mo sókèlè. Ṣàngó má pa mí má pọ̀kọ́ mi, mo sókèlè. Ṣàngó má pa mí má pọ̀ mọ́ mi, mo sókèlè. Ṣàngó Olúkòso Àyárá Aná àkàtà yẹ́rìyẹ́rì ló máa ń sókèlè. Ẹ lè dí ọrùn very dark man kẹ má bá kele níbẹ̀. Ṣé mo parọ́? Aláwọn bàbá mi ni wọ́n jẹ́wọ́ ara àwọn pé èèyàn kan ò kí ń tilẹ̀kùn mọ́mọ onílé. Atayese Ile of Iwo land, Rashidi Oluwo kò rí àáfàá kankan fi jẹ́. It's a disgrace fẹ́yìn àáfàá wò. Olúkòso ń sọ̀rọ̀. Àáfàá kan lóhun láìdíà. Àìdíyàwó lẹ́ni. Àìdíyàwó. Olúkòso Àyárá Aná ń sọ̀rọ̀. Ẹnìkan ló bí Atayese kò sí àáfàá tó lè tún ayé wọn ṣe ní wò ó.
ó ní láti lọ fẹ́rí, ó kọ lẹ́tà sí very dark man ní post yẹ. Mo ṣe ń bi yín wípé ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bínú, kí ló dé tẹ̀ ń bínú? Ẹ má bínú. Àwọn bàbá yín náà sọ fún Olúwo pé kò lè tilẹ̀kùn mọ́ ọmọ onílé. Mo lọ síwájú, mo béèrè dáadáa nípa Ṣàngó Olúkòso Àyàrá Aná. Mo ní báwo ló ṣe rí? Wọ́n ní Ṣàngó jẹ́ni tó dúdú, ọkùnrin gbọ̀ngbọ̀n ni. Wọ́n ṣe máa kiri pé ọkùnrin wá, ọkùnrin wo, ọkùnrin wàwà ń wówó, ọkùnrin gbọ̀ngbọ̀nràn, ọkùnrin wàwà ń wówó ní Ṣàngó Olúkòso Àyàrá Aná. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀ tẹ́ ń wò mí, ṣé very dark man jẹ́ ọkùnrin kékeré? Ṣé very dark man ní pupa? Èmi ò ní Ṣàngó ní very dark man, ṣùgbọ́n Ṣàngó jẹ́wọ́ rẹ̀ látara very dark man. Olúkòso Àyàrá Aná àkàtà yẹ́rìyẹ́rì. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá mọ gbogbo ẹ̀, òòṣà wo ló máa ń dirun? Òòṣà wo ló máa ń dirun nílẹ̀ Yorùbá tó jẹ́ òòṣà ọkùnrin? Sọ ẹ̀ pé Ṣàngó máa ń dirun. Very dark man look like Ṣàngó. Odùduwà, God bless you. Ẹ lọ wo picture kan ní mo fi sórí page mi lórí Yorùbáwùyí lórí YouTube. Ẹ lọ wo picture Ṣàngó àti fẹ́rí mi tí ò ti wọṣọ àti picture very dark man. Ṣàngó ní òrìṣà ọkùnrin tó máa ń di irun. Very dark man ń gbé irun dídì wọ ààfin Emir Olúwo. Emir Olúwo ò rí bàbá ìṣíjú tó ta. Ràṣídì Olúwo àwọn máa tẹ̀. Àwọn bàbá mi wọlé wá, àwọn máa tẹ̀ Ràṣídì Olúwo. Very dark man tó bá ṣe wípé ẹnìkan láti bí ẹrú ms bàbá yẹn kó ló pọ̀ mọ́ òwò lòun o, kó wá lọ sí ọ̀dọ̀ Ràṣídì Olúwo kó wá di irun lọ síbẹ̀. Ṣé Ràṣídì Olúwo máa jẹ́ kó wọ ààfin òun? Ṣé Olúwo máa jẹ́ kí ms bàbá kó lọ wá mo fẹ́ lọ kí kábíyèsí o kó wá di irun sórí? Ṣé Olúwo ò ti ní set ring light? Kò tí ní máa sọ̀rọ̀ oríṣiríṣi pé ẹ ò lè gbẹ́rù wa bíbí o, Kùránì sọ pé, Ìsìlámù sọ pé, Ànábì sọ pé. Very dark man Ṣàngó Olúkòso Àyàrá Aná àkàtà yẹrìyẹrì ó dirun wà fún Olúwo. Gbogbo wọn ò dẹ̀ rí pé tó àwọn ajú àwọn yìí dirun. Má ṣe ọkùnrin wo nínú òrìṣà wọn ló fẹ́ràn ká lu tí ká fi irin sí, ká lu mú ká fi irin sí? Ọkùnrin wo ló máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn òrìṣà wa? Ṣàngó Olúkòso ni Àyàrá Aná àkàtà yẹrìyẹrì. Ẹ dákun, ẹ rí àwọn etí very dark man, ẹ rí pé very dark man lu tí ó torí sí, ó lu mú ó gbérin síbẹ̀. Olúkòso Àyàrá Aná àkàtà yẹrìyẹrì. Bàbá mi ló ń dára fún Ràṣídì. Ó dáa, ẹ má yẹ ká fàágùn o, no long thing ni o. Tẹ́ ẹ bá tiẹ̀ wá mọ gbogbo ẹ̀, ẹ lọ mú fóònù yẹn lọ gbùgbù ẹ̀ wípé kọ́lọ̀ wo ni Olúkòso Àyàrá Aná ló fẹ́ràn jù nínú kọ́lọ̀. Wípé òde yá o, ó ń lọ sóde tàbí ogun dé, bàbá mi bọ́ta pé yes. Ẹ lọ bèrè, white and red ni. Kò síbi tí very dark man fẹ́ lọ tó bá ṣe tán white and red ló máa lò. White and red. Ẹ pàtẹ́wọ́ fún Ṣàngó. Ẹ bá mi kí Olúkòso Àyàrá Aná. Ẹ bá mi kí àwọn bàbá mi. Wípé wọ́n níbi tí wọ́n ní gbígbé má gbé, ibẹ̀ ló máa ń gbé. Ibi tí wọ́n ní tètè má tẹ̀ ló máa ń tẹ̀. Olúwo ló lọ bẹ̀bẹ̀ pé Ṣàngó máa bọ̀ láàfin mi. Bá mi, Arígbà Ọ̀tà Ṣẹ́gun máa bọ̀ láàfin. Àwọn àfáà lè padà bọ́ta tó máa sọ fún yín wípé Ṣàngó dọ̀bálẹ̀ fún Olúwo. Ẹ jẹ́ kó máa yé wọn pé nílẹ̀ Yorùbá àwọn òbílífù nínú àlùjànnà tàbí iná kò sí tó ń jọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. A máa ń lọ, a máa ń bọ̀ ni, a máa ń lọ, a máa ń bọ̀. Bàbá tó kú tó padà wá tọ́mọ ẹ̀ bí, tó bá fẹ́ kí bá ọmọ ẹ̀ tó ti di bàbá ẹ̀ nísìn, kí ló máa ṣe? Olúkòso Àyàrá Aná bí mo ṣe ń dárúkọ Ṣàngó yìí,
olójú ní ẹlẹ́kẹ̀ òbí tí màá rí very dark man pẹ̀lú Ṣàngó fídíò píṣọ̀ tí mo gbé kalẹ̀ yìí ìgbà tí very dark man tó ní kéèsì ní court àwọn wo ló gbé sẹ́yìn àwọn wo òun lẹ ń wò lójú amóhùnmáwòrán Yorùbáwùyí lórí YouTube yìí o àwọn wo lẹ́yìn tó gbé sẹ́yìn ókè kò tí ì clear sí òrìṣà wo ló máa òrìṣà ọkùnrin wo ló máa ń wọ yẹ̀rì làwọn atọ́kùn ẹ̀ máa ń wọ yẹ̀rì tó pé wọ́n fẹ́ràn yẹ̀rì wíwọ̀ tó máa fẹ́ lọ ṣe nǹkan wọ́n fẹ́ jó ni wọ́n fẹ́ jó àwọn ajó bàtà àwọn olóòṣà wọn ló bá àwọn ajó bàtà tó bá ń wọ yẹ̀rì wọn a máa gbá ríyẹ wọn á so agogo wọn á so mọ́ yẹ̀rì yẹn nísàlẹ̀ wọn á ẹ mọ̀ wọ́n oníṣàngó ni very dark man ní pẹ̀lú yẹ̀rì àtàgógó Ṣàngó ìdẹ́kìlì ẹ̀ I say if you follow Yorùbáwùyí, if you subscribe and follow Yorùbáwùyí, you go learn. Ó máa clear sí àwa ò lọ́gbọ́n Ọlọ́run ló gbọ́n o ṣùgbọ́n ìwọ̀nba táwọn onílẹ̀ fi mọ̀ wá yìí Ọlọ́run o agogo ní lọ́wọ́ very dark man babaláwo ẹ̀ very dark man ní pẹ̀lú yẹ̀rì very dark man ní pẹ̀lú kele very dark man ní pẹ̀lú red and white very dark man ní pẹ̀lú Ṣàngó lórí kábíyèsí Ṣàngó Olúkòso àyàrá náà bàbá mi o olúwa fà our market àjẹkùn ìyá ni ó jẹ àjẹkùn ìyá ni ó jẹ ẹni tí ò tó nínà tó ń dènà dé ní àjẹkùn ìyá ni ó jẹ Olúwo àjẹkùn ìyá ni ó jẹ àjẹkùn ìyá ni ó jẹ Olúwo tí ò táwọn òrìṣà wa náà tó lóun máa dènà dé wọn o àjẹkùn ìyá ni ó jẹ ẹ pàtẹ́wọ́ fún mi ẹ jọ̀ọ́ very dark man káre jẹ́ kí n lọ fi very dark man hàn yín again ẹ bá mi gbé ojú ayọ̀ sókè ẹ̀yin oníṣàngó tẹ́ bá wà níbi bíi ẹ bá mi wọnú ilé ibi tí very dark man wà yẹn àwọn òwò náà máa ń múra wọn ṣe múra ń bẹ you say what Olúkòso ó yẹra sí ní ìwò ọmọ ọ̀rọ̀ míyàn ní Ṣàngó so Ṣàngó has returned a very dark man oh thank you ma mo kí yín pé thank you mi ẹ ṣe it is clear PDM Ṣàngó welcome back to the palace of Oluiwo Ọmọwálé Vincent Ọmọwálé la máa pè é nísìn Vincent Ọmọwálé ṣe ti rí níbi tó wà ẹ ti káwọn ọ̀yẹ́ yẹn yìí ẹ ti káwọn kìíní yẹn tó máa fi ń bọ Ṣàngó ó lẹ ń wò yẹn ó padà get started very dark man congratulations to you a ti kúrò níbẹ̀ gbẹ́ntẹ́ bá mi wo show yìí mo kí yín ẹ̀ka rẹ̀ káfẹ́ ẹ̀ka rẹ̀ kúrẹ́dẹ́ àsìkò yìí according to the time tí show yìí bàbá yín àwọn wèrè rẹ o gbogbo ẹ̀yin tẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn àgbà wèrè tẹ́ ẹ bá ti ń jáde mo fọlọ́wọ́n ọba bẹ̀ yín ẹ dákun ẹ máa mú kọ́kọ́rọ́ dání ẹ má kó àwọn wèrè báyìí sọ́gbà wèrè kẹ wá lọ gbólóṣó màá fẹjọ́ yín sun Tinubu o màá fẹjọ́ yín sun Sunday Igboho o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọ́ ọgbà wèrè especially àwọn wèrè tó ń já látẹ̀yìn Gani gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọ́ wọn ẹ má jẹ́ kí èmi àti yín jẹ má jẹ́ kí n wojú yín o bóyá kẹ máa dè wọ́n mọ́lẹ̀ kẹ tó jáde wéré àwọn ọmọ ẹ̀yìn Gani wọ́n padà ya wèrè mọ́lọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ṣe ẹ̀fẹ̀ ẹ jẹ́ ká ṣe ẹ̀fẹ̀ tó ní mo fẹ́ ṣe ẹ̀fẹ̀ ni mo fẹ́ fi ṣe yẹn gbé kíní kalẹ̀ ẹ jẹ́ ṣe ẹ̀fẹ̀ tábìlẹ̀ ká ṣe ẹ̀fẹ̀
ta ló fẹ́ ká ṣẹ̀fẹ̀ mi ò máa rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló happen yẹ ká reply to comment èmi mo yẹ reply o thank you o mi mo yẹ reply ó ní kí reply to your comment Mr. Odùduwà mi mo yẹ reply tí máa ń ṣe show lọ́wọ́ I don't know how to do it ta ló fẹ́ ká ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn ọmọ Gani Adams ẹ jẹ́ ká rí ní comment section YouTube kí ló dé ẹ ti sùn ní màámi Grace Odùṣòótọ́ mo rí yín o mo rí yín ẹ bá wa kí Rashidi Olúwo o Rashidi gbàlejò Ṣàngó ó gbàlejò bàbá mi àyàrá náà kàtà yẹrì ó wọlé wá kí ó tún dáná tún pé Rashidi tún pèrò ó pèrò tó fi wẹ́kọ̀mù àwọn bàbá wa Rashidi pèrò okay please send me hi now ẹ send hi sí mi kí ni mo pẹ́ yín lẹ send ẹ send hi sí mi nísìnyí àwọn ètò ẹ send hi sí mi mo ń dóde yìí tòmálì mo pẹ́ yín lẹ send ẹ ẹ̀yin tẹ́ wá fún mi ní message tẹ́ fún mi ní question tí mo ń ṣe yìí tí ẹ wá ń fún mi ẹ wá ń kọ sínú ẹ̀hùn kí lórúkọ ẹ ní WhatsApp ta ló ṣe kíní kan Ṣàngó ẹ wá ń kọ ẹ má kọ sínú WhatsApp mi ẹ bá wa kọ sórí íńtánẹ́ẹ̀tì ni ẹ má kọ sínú WhatsApp mi ẹ má kọ sí WhatsApp mi ẹ bá ń kọ sí WhatsApp mi yẹn ń jẹ́ kí kíní yẹn máa fóònù mi máa kún ní ẹ̀ máa hàngì ẹ bá wa kọ sórí íńtánẹ́ẹ̀tì káyé káfíńtọ́ ṣẹ̀fẹ̀ kájọ́ túraká àwọn rẹ̀ tán orí WhatsApp ní kẹ́ ti ṣe mini high ẹ jẹ́ ká fẹ̀fẹ̀ díẹ̀ dárayá pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ àwọn ọmọ Gani ti ya wèrè ẹ já ṣẹ̀fẹ̀ sọ̀rọ̀ sókè wèrè. Gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o. Asa what ẹ tún sọ. Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o. Ẹ jọ kí ló ń jẹ́ assassin. Ẹ bá mi share fídíò. Kí ló ń jẹ́ assassin? Zin. Lọ́wọ́ bá ogún dé o. Wèrè o. Okay sir, mo ti rí. Ìgbà tó mọ Sunday Igboho ní ìlú Ìbàdàn assassin ni o. Assassin ni o. Ogún dé o. Wọ́n máa fún lówó kó lọ pààyàn ni. Ìgbà tó lòun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours. Wúmà yìí sọ Yorùbá. Dàrẹ́tọ̀ tó ń dàrẹ́tì móvì tó ń ṣe orí dàrẹ́tọ̀ yẹn ò pé. Ó yẹ kó lè sọ fún ẹ wípé o ò gbọ́ English bí Yorùbá wuyì. Kó sọ Yorùbá ló lè pì ẹ. Iye onípàràgà. Ó rí pé irú gèlè tí táì gèlè tó wé ni mo wé. Kí ló dé tí wọ́n mú ṣéèdì wọ́n fi ṣéèdì fún ọrùn ó fẹ́ ṣòkì ààrẹ ó má parẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho ọmọ para ààrẹ ìyá sílífò onípàràgà ọmọ para ààrẹ àtàtì bàbá mi ugu wàhálà ẹ̀ náìsì ẹ̀wọ́ spelling àtàtì ni o bàtà ọmọ Sunday Igboho ní Ìbàdàn assassin ni o ó jẹ́ sọ Yorùbá ọmọ para rẹ ìwọ ní kọ́kọ́ ló gbọ́ English èmi náà gbọ́ English assassin ni o assassin mọ́ para rẹ o tún sọ. Ìgbà tó lòun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kan fẹ́. From 10 to 5 hours iye oníyà ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn assassin ni ò sọ̀rọ̀. Lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o. Kò ní dáfẹ́ tó dàrẹ́ tí mo fi ìyá yìí kò ní dá fún ẹni tó dàrẹ́ tí mo fi ìwúmọ̀ yìí kò ní dá fún bandit bá wo bandit ẹgbẹ́ àwọn ọ̀nà jẹ́ bandit àwọn ọ̀nà jẹ́ bandit ṣé ìwọ ọmọ ayọ̀ ọmọ ẹ̀ á dẹ̀ rí fídíò yìí ọmọ ẹ̀ máa rí fídíò yìí bandit Sunday Igboho lọ sọ́dọ̀ àwọn bandit ọ̀sìnwín lélẹ́yìí o ó ní kò lọ sọ́dọ̀ àwọn bandit o ọ̀dọ̀ àwọn jamit ló lọ àwọn wo ní bandit ẹ̀gbọ́n wẹ́rẹ́rẹ́ o gbà wá o
àwọn kò tó àwọn bandit Sunday Igboho ló ṣe lọ sọ́dọ̀ àwọn bandit Sunday Igboho kí ló tó lọ sọ́dọ̀ àwọn bandit ó lọ sọ́dọ̀ àwọn ogun wàhálà ti gbé 5 hours nǹkan kan fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o. ó yẹ kí wèrè tó ń direct woman yìí bóyá sọ pé that's why mo trust àwọn fans mi tí bá sọ̀rọ̀ tó bá ti ní wọ́n sáré bá mi kọ́ sí comment section wọ́n máa bò mí láṣìírí òyìnbó yẹn wèrè tó direct woman yìí kí lẹ́yìn tí ò lè bo woman yìí láṣìírí òyìnbó yẹn kó sáré sọ sí lẹ́nu pé bandit ó wá ní ó jẹ́ kí oníyà pè ní bandit ẹni ẹlẹ́ni ìyá oníyà ó jẹ́ kó pe bandit láàrin ogun ti dé ìyá ẹ sọ̀rọ̀ sókè. gbẹgbẹ oko tó wà nìbàdàn níbi àdúgbò ẹ ibẹ̀ ló lọ o kódà gan níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni. Àgbàlagbà ó ń bá wa sọ ó tún ń wọ ẹnu ó tún ń wọ ẹnu ọsọ pé àwọn nípa àwọn máa ná lánàá kiri owó planditi aláàmísà Gabriel máa fọlọ́pàá mú yín wọ́n ní planditi ló sọ ó tún ń wọ ẹnu ọjọ́ orí yín ẹ̀sìn tún ń wọ ẹnu ní oníyà mo jẹ́ 200 aṣàmúlọ́lé ọmọ ìṣá náà dẹ̀ ṣe mí. kódà gan níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lè. ṣé ẹnu yẹn káwọn èèyàn rí ẹ tó sọ tó ṣe. àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan. wàhálà mo fẹ́ kí ẹnu ẹ̀ yẹn. pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè. ó tún ń wọ ẹnu fún wa Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ìyá àsìkò yìí ti lọ ẹ wò ẹ̀kọ́ sísá ìgèlè ẹ̀ ni mo wé ó rò bóyá ọjà ṣì kù ní ṣọ́ọ̀bù ọjà ti tán ní ṣọ́ọ̀bù ọjà ti tán kò sí kankan mọ́ àwọn ohun tẹ́ ń lò ń gbà yẹn àwọn ohun yẹn ti wọlẹ̀ wéréré o bandit Sunday Igboho lọ bá bandit. ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni. wọ́n kí yín ẹ̀jẹ̀ kí wọn ẹ̀yin fásitì mi láìkẹ́ o ìyá rárẹ ń kí wa o ìyá rárẹ ń kí wa wọ́n lè kúrò lẹ́ o. ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́ ìyá Oòduà Abílẹ̀gbá. ìyá Oòduà àná kò fẹ́ o ìyá Oòduà gbádùn mà lálà má tún play woman kan náà o ẹ̀yin tẹ́ ń bọ̀ tàyí ní àlàáfíà rárá èmi ò lè regret pé mo jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ̀yin ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ ti yí rẹ́ni bá yín sọ̀rọ̀ ẹ lọ wo àwọn properties tí wọ́n sì sí lọ́wọ́ Màlàmí ọmọ Fúlàní ẹ lọ wo àwọn properties yẹn ẹ lọ wo nǹkan tí èèyàn kọ̀ọ̀kan worth ẹ lọ wo bí àwọn Fúlàní ṣe ti kó property lọ́kùnrin lóbìnrin wọ́n ti kó property in the name of pé ẹnu wọn dúró lójú kan wọ́n ti kó oríṣiríṣi wọ́n ti jẹ Nàìjíríà pa tí ọmọ ẹ bá rí fídíò yẹn ó jẹ kó sọ fẹ́ pé màá nì kò tẹ mi ò bí ọmọ bíi tẹ́lẹ̀ ló máa bí ọmọ bíi tiẹ̀ òun ló máa bí ẹgbẹ́ yín kọ́lé ẹ̀ ń jíṣó àwọn Fúlàní ń gbé trillions of naira billions of dollars ìyá ń jẹ yín ní South West ẹ̀rẹ̀ bandit kò lọ bá bandit kankan Sunday Igboho kò lọ bá bandit kankan ó pọnú ní yín mà ẹ ti síkì mà ẹ ti bá yín sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá yín ṣe bí olórí burúkú ẹ̀yin méjèèjì yẹn ti bẹ́ẹ̀ pé fídíò yìí sábì amọ̀lẹ̀ yìí ṣá Sunday Igboho tẹ̀ àṣàkẹ́ ní Sunday Igboho kò gbọ́ nánà kò gbọ́ nọ́ọ̀tì yẹn tí ó ti gé tí ẹ lọ
kò gbọ́ wà ń pa á lọ́wọ́ máìnì tí wọ́n máìnì lọ́yọ̀ọ́ ọ̀gá yín ṣe bí kíní kan Ọ̀yọ́ ló jẹ Odùduwà àbí kí ni wọ́n sọ pé Gani jẹ of Ọ̀yọ́ láǹdì ẹ lọ́wọ́ máìnì site Sunday Igboho ẹnu ẹ kárí ó ká oko lẹ́gbẹ̀ẹ́ tó ń tẹnu mọ́ pé máìnì wọ́n máìnì lọ́yọ̀ọ́ wọ́n tẹ wọ́n máa play video yẹn gan fún yín wọ́n ti dá àwọn èèyàn síbẹ̀ pé ìyá wọn ẹrún wọn lórí ilẹ̀ wa wo owó tí wọ́n ń kókó nílẹ̀ Yorùbá ní orí ibú owó àgbákò owó ni wọ́n ń kókó nílẹ̀ ọ̀nàkan yẹn kọ́rẹ́jì kí bá wa sí ẹ̀ bá wa yín bá wa sí ẹ̀ fídíò mi fẹ́ máa kà kíní yẹn wo owó tí wọ́n ń kókó nílẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá ní àmù òní ọ́sìnì tí Nàìjíríà fi mí wo àwọn góòdì nǹkan kan oríṣi tí wọ́n ń kókó nílẹ̀ Yorùbá bandit Sunday Igboho kelebe bandit Ìyá Oòduà ni mi Ìyá Oòduà Ìyá Oòduà help you go explain tire no evidence you are dumb ẹ pọnú imagine bí wọ́n ṣe ń kó nǹkan wá nílẹ̀ Yorùbá ẹ wo Odò Ọ̀yọ́ national park ẹ wo tí wọ́n ń kó mbẹ lójoojúmọ́ Sunday Igboho tí bá ti mú Sunday Igboho tí bá ti pa Sunday Igboho a máa rún lápá Sunday Igboho azizini Sunday Igboho azizini ẹ ń dún bí mọ́tò tísàlẹ́ ń ta ẹ ti jò ẹ ń ṣe bí olòṣì ẹ wo bẹ ṣe rí èló lẹ fílẹ̀ lówó oúnjẹ fáwọn ọmọ yín ọkọ yín tó jẹ́ dádì yín iṣẹ́ wo ni wọ́n ń ṣe àwọn ọmọ yín ìgbáyé gbádùn wo ni wọ́n ní ilé ìwé ọ̀fẹ́ wo hospital ọ̀fẹ́ wo ni wọ́n fún àwọn ọmọ yín ayé ní ìgbé ẹgbẹ́ ni kódà kẹ́ni Sunday Igboho dó yín rí bí tá a wà yìí lórí péjì ò bá wù yìí Ògúngbà àgbọ̀n kankan ẹ sọ pé pọ̀ ìyá azazin Ìyá Oòduà sọ pé pọ̀ ó ti lọ kò ní Sunday Igboho ti bá ẹ̀sùn rí ó ti lọ àgbọ̀n lórí péjì ìyá àgbọ̀n kankan Sunday Igboho láyé fẹ́ zini ẹ ṣe bí olórí burúkú àwọn Fúlàní dẹ èyí dẹ ń jà àwọn Fúlàní dẹ olórí wéréré o olórí ibú ni yín o àǹtí o tẹ̀lé já àǹtí mi náà owó kan wàhálà ló gbú ẹ o lè já àǹtí mi torí ẹni tó ń pè ń bà bẹ́ẹ̀ mi àti ẹni set tó o lè já àǹtí mi wàhálà ló gbú ẹ àwọn Fúlàní wá ń kó owó ilẹ̀ Yorùbá èyí wá zini tọrọ sókè wèrè tọrọ jọgbọdọ láì kòrò máa sán ẹni gi lórí. Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́ Ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá Gani Adams so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lósì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ tó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù ìgbà tẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kókó lọ pààyàn ni ìgbà tó lóun lọ sóko ó lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu jáwáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ó náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni jagunjagun wọn ń ṣe illiterate. jagunjagun wọn ń ṣe illiterate. Ìyá ó wà òkè ó gbádùn ó nọ́mà rárá ẹnìkan ti sọ nísìn assassin kan aládé ni ẹnìkan ti sọ nísìn wọ́n ní girlfriend àwọn ní tẹ́lẹ̀ káyé ẹ̀ tó ta kí tiẹ̀ tó yẹ káyé ẹ̀ tó bàjẹ́ school wo lọmọ ẹ̀ ń lọ tell me school tọmọ ẹ̀ ń lọ Sunday Igboho illiterate ni ó jókòó láàrin lọ́ba Sunday Igboho illiterate ni ó ń jókòó pẹ̀lú president pè lórí fóònù ọjọ́ ń sọ̀rọ̀ who your ìwé tí wọ́n kà who you help ìwé tó kà kí ló help pàrágà ló fi ń tẹ wá mú ṣe ni wá fún yẹn mọ́rùn ìyẹn máa ṣòkè bẹ́ẹ̀ tó fẹ́ commit suicide bẹ́ẹ̀ tó fẹ́ para ẹ̀ ó mú fún ẹni fún yẹn mọ́rùn ṣé ló ti dúdú mọ́ ẹ lọ́rùn yẹn aláṣọ kọ́lọ̀kọ́lọ̀ azazin
wá bí ayé àwọn ọmọ yín ṣe máa dá lógún ọ̀fẹ́ àbí lógún ọjọ́ kí tẹ̀ ń ṣe bí olórí burúkú báyìí ìwọ ni yóò du àkọ ìyá ọ̀ràn míyàn ọ̀dẹ̀ onífara yìí kọ́ sọ̀rọ̀ kí tó la ẹ̀ ń kó lórí ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ó fẹ́ ní followers nǹkan tó ń ṣe. ó fẹ́ ní followers wèrè ló jọ wèrè òun ló jọ ó jọ wèrè gan àwọn tí wọ́n mú láti rìpọ́ọ̀tù àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gba wèrè because wọ́n lè máa lọ gbólóṣó kan ṣeré jáde kan lọ mọ tí ó kan lọ ṣe fàájì wọ́n máa wá sí ẹ̀yìn wèrè yìí kalẹ̀ ó pọ̀ jọ wèrè ní pẹ̀láṣọ tó wọ̀ yìí wèrè ló jọ náà lóhùn yóò du àìṣe rẹ̀ àbí wo ló pe rẹ̀ ogún kìlì díẹ̀ kó sì dànù kó sọ̀rọ̀ lórí ibu. Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n jagunjagun wọn ń ṣe illiterate. School wo lọmọ ẹ lọ. Because illiterate ni Sunday Igboho sọ́dọ̀ mi ti yé yín gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà torí pé kó lè bá di followers ó lè bá máa fi owó kó bá gbowó sápò ara ẹ̀ ni Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni èmi tí mo jọ́bùnrin gan Sunday Igboho nínú post nínú Oòduà Sunday Igboho kò lè fèsì mi láti bá mi fà ṣèbí nígbà tí wọ́n wá gbé nígbà kan ní ilé ẹ̀ táwọn bọ́ọ̀lù táwọn wá bàjá ní ilé ẹ̀ kó ṣe direct ìbọn bó ṣe máa ń direct. wọ́n ní kí Sunday Igboho máa ń direct ṣé máa ń direct ìbọn àwọn máa ń kọ́ máa ń dìbọn ìyá educational illiterate educated illiterate ṣé máa ń direct ìbọn àbọ̀ máa ń kọ́ máa ń dìbọn ṣé ní tètè tó fi fún rẹ lọ́rùn yìí ṣé ní tó fi fún rẹ lọ́rùn yìí gbogbo yẹ kí n tẹ̀ mọ́ nígbà tó sọ̀rọ̀ kó lọ yìnbọn wọn mú un nígbà tí wọ́n gbé lọ sí Kútọnú ṣèbó sunkún bí ọmọdé ni nísìnyí ẹni ẹ wá ń jabla ó jabla sí bàbá ẹ ọ̀bọ ni Sunday Igboho ọ̀bọ ni. ọ̀gbẹ́ni gbẹ́ni dákẹ́kọ̀ọ́ kọ́ sí dànù ẹni tó ń wọ́ sẹ́gbẹ̀ẹ́ ta ló mọ̀ ẹ́ alájà ẹ nínú ìgboro olórí burúkú làwọn tó bí ẹ ní wọ́n bá mi ṣí ẹ nàbí kò fẹ́ dá fún ẹ ni ayé ẹ fẹ́ bàjẹ́ nàbí tí ẹ fẹ́ lábà níbo ló ti wá olórí burúkú lélẹ́ ìwèrè lójọ tó bá sanpa ẹ wàá máa yàgbẹ́ tó gbóná ó ya wèrè ni wọ́n máa ti tan ring light sí lójó máa ṣe bí olórí burúkú ẹ̀yẹn ni òfò burúkú yìí wọ́n bá mi ṣí ẹ ni wọ́n náà wọ́n tó bá mú yín sábà máa ń rún yín gan máa ṣe yín léṣe gan ẹ ya wèrè ni olórí burúkú làwọn eléyìí náà assassin wọ́n dín kúlíkúlí lórí àwọn tó bí ẹ ni yóò du àìṣe rẹ àríwo ló pé ká ẹ wọn máa bo lórí ẹ wà láò ní ìyá ẹ ò ní du wọn á bo lórí ẹ wọn á ti bọ ẹ fúrọ olóṣì màlélẹ ìkẹ àtàzẹn ìyá ẹ wà bá ẹ ká gbéwèrè tayọ ghetto wọn lè gbá wa kó ghetto ni wọn lè gbé ghetto kó lára wa tá a bá mú ẹ a bá ṣèǹkẹ ní 2x2 ìyá ẹ bàbá sáré ó ní wẹ̀yìn náà ò ní dúró ẹni tó nà ẹ̀ ó ya wèrè ni ó ní tó bá kọ́kọ́ gba 2x2 lọ ó ní dúró ẹni tó nà ẹ̀ wọ́n ní ẹgbẹ̀rún jálárò yẹ kíní kan yẹ tó ó yẹ ó ní aláya ẹ̀ jẹ́ ń gbé kuru bólé ẹ lọ́wọ́ wọ́n bá wa ìyá ẹ̀ tó bá ó ti gba bọ́jú rí bọ́jú tó máa fún ẹ ní bọ́jú ìyá ẹ ò ní dúró ìyá ẹ ò ní dúró ògún gbọ́ àwọn èèyàn ní kí Sunday Igboho to take legal action lórí woman ìwọ́n ní kọ́ lọ gbé ṣé lè rẹ ní kọ́ lọ gbé ẹni tí yàn bá ń tẹ̀lé èèyàn máa ń jọ ẹ mọ̀ pọ́ gẹ́rẹ́ náà parọ́ mọ́ Tinubu tó ń bá parọ́ mọ́ Sunday Igboho bá gbèrú eléyìí tí Sunday Igboho bá gbé wèrè yìí ká ló máa gbà kalẹ̀ èmi ò lè wá ṣe justice èmi ò lè wá ṣe free ìyá Oòduà omi lè gbé play card o tí Sunday Igboho gbèrú eléyìí Sunday Igboho bá gbé eléyìí tó máa kú sí ló wà yẹn wọ́n bá fi lè arrest eléyìí
ibi tó máa kú sí ló wà yẹn olórí burúkú ẹni òfò ṣòfò dànù kó sì lọ kí wèrè kejì ẹ bọ́ sórí stage sọ̀rọ̀ sókè ẹlẹ́nu. àwọn gbogbo ọmọ nàìjíríà orúkọ tèmi ni Mofatu Sulaiman Iron Lady. Iron Lady aláìjẹ ìwò you go explain tire ẹ máa explain tire ẹ ń ṣì èrè ni. kí sí ẹ̀ta ìfẹ́lẹ́ ìjòfin ìyẹn tó ẹ̀rí bó ṣe rí ẹni ẹlẹ́ni tó owó tó máa fi jẹun ló ń wá tó bá arrest ilé waste of time ni waste of time lákàn máa fi wọ́n pa ṣáyé òní ẹ̀rọ pọ̀ ọ̀gá ẹ̀ náà parọ́ mọ́ Tinubu tó náà bá parọ́ mọ́ Sunday Igboho assassin kan Aladdin justice for Ìyá Oòduà àbá máa gbé play card free Ìyá Oòduà èmi ò ráyà ti kọ free Ìyá Oòduà o Sunday Igboho lè gbélé ìfọwọ́ gbélé fún another wèrè sọ̀rọ̀ sókè wèrè. nàìjíríà orúkọ tèmi ni Mofatu Sulaiman. mi ò tún mọ arúgbó ibi tèmi báyìí àwọn iron lady àwọn eléyìí stick lady dípò tẹ mọ iron lady ogun gbọ́ ike lady ní ike lady orúkọ mi ni iron lady àbí rubber lady sọ̀rọ̀ iron lady Mofatu Sulaiman àbí kí ló pè rà ẹ. nàìjíríà orúkọ tèmi ni Mofatu Sulaiman Iron Lady. ó pa lọ ṣe bẹ́ẹ̀. fún Ọ̀ṣun state. mo kí gbogbo ọmọ yorùbá tí ó jẹ́ ọmọ ọkọ tí kì í sọmọ àlè torí kì í ṣe gbogbo àwọn ọmọ yorùbá la jẹ́ ọmọ ọkọ ọmọ àlè mọ́ ń wà nínú ọmọ ọkọ nígbà míì. lórí awuyewuye tí ń lọ ẹ mọ̀ pé ẹ̀dá ò ní wà kó mọ́ àárín ẹni tí ó jáde tí ó sọ pé ní báyìí ni òun tó bẹ́ẹ̀ ọ̀bá tí ìdókò bá bẹ́ẹ̀ lòmíì rí ó sọ pé kò sóko tó tẹ̀sí bá gbòòrò àwọn tó ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ bàbá àwọn tó ń gbé fiwé Sunday Igboho wọ́n ponú ni wọ́n ya fọ́ọ̀fù gbónú ẹ̀dá ọmọ àlè Yorùbá sí làwọn orí pé ojú wọn ò fọ́ ẹ rí i pé fúngbà kan rí báyà bíi 2020 wọ́ọ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n invite ọmọ Oòduà People Congress tọ́jọ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ tí wọ́n dẹ̀ invite Sunday Igboho tán wì wọ́n jọ mú a sí prison gbà yẹn náà ní Ọ̀yọ́. ọtí wéré ok ìyá náà mú un sí prison ó lè ti forí gbálẹ̀ nínú prison o iron condemn lady aláyẹ ẹja wooden lady aláyẹ tó bá wù ìfàǹsẹ bẹ̀rẹ̀ Ọlọ́run o èwo ni iron condemn lady ẹ sọ̀rọ̀ sókè ó ṣàníṣẹ ìyá yín àti ṣàníṣẹ sọ̀rọ̀ iron condemn lady. Kakanfò lógun ọ̀fẹ́ tí wọ́n dẹ̀ invite Sunday Igboho tán wì wọ́n jọ mú a sí prison gbà yẹn náà ni. ó dà pé wọ́n ti fún eléyìí wọ́n ti fún ní bọ́jú àbí bàbá ìgbà tàbí yàká wọ́n ti fún nínú prison ọpọlọ ẹ̀ ti sún mẹ́yìn iron condemn lady imagine how beautiful you are bí bóyá dúdú ẹ̀ṣẹ̀ kìíní kan máa bọ́ta ẹ máa wo ọjọ́ ọ̀la àwọn ọmọ yín báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ yín ti fẹ́ jẹ́ paper lady pákó àpárí lady àmọ́ tẹ fẹ́ jẹ́ òòlè iron lady báwo àti ọmọ ajá iron condemn àbí èkísà lady ẹ wá ń jàjà òfò ẹ ń jàjà òṣì nílẹ̀ Yorùbá Fúlàní ń kó owó èyí ń ṣe bí olórí burúkú ẹ ń ṣe bí olòṣì iron condemn wọ́n ń ṣòro ọmọ tó máa ní pati àṣọpá mẹ́ta náà máa ń ra ọmọ àfi poplin gbé lọ́rùn sọ̀rọ̀ iye oní poplin iron lady sọ̀rọ̀. ní Ọ̀yọ́ abẹ́yẹ àwọn yẹn sí ní òkú gbà kan lọ́wọ́ rẹ̀ ń dáfẹ́fẹ́ kó lóye tí ò dáfẹ́fẹ́ ńgbà náà kó káwọn ọmọ rẹ̀ jáde torí wọ́n ń wéṣì àwọn ọmọ rẹ̀ tó pọ̀ jù àwọn dẹ̀ lè sọ nígbà yí Arẹ́gbẹ́ nígbà yẹn so àwọn tó ń sọ̀rọ̀ wọ́n ń ja ẹnu ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí iṣẹ́ tí mo bá bẹ̀yàn tìyà tì ní máa ń rìn ẹ rí i pé ààrẹ ti jà fúnlẹ̀ Yorùbá tó ti pọ̀jù tó ti àìmọye ogun tó ti jà ṣèbí lórí pé ń jagun fúnlẹ̀ Yorùbá ni wọ́n fi lọ jù sájà alẹ̀ lọ́jọ́ sí ọmọ Yorùbá náà ló jù sájà alẹ̀ so èyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ kò sọ pé òun ò sídìí ogun wọ́n ti fi jà Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ti pọ̀
mélòó lẹ́mí ẹ̀gùn tẹ́lẹ̀ ẹ̀mí yóò sì gùn ẹni tó bá ní kẹ́mi ọmọdún yóò kàn dúkú ni ó ti lọ pé gbogbo àwọn ọba ní south west wípé ẹ̀yin gómìnà ẹ̀ sáìn fóun ẹlẹ́yìn lẹ gbéṣẹ́ fún ẹ̀ fóun lóṣù mẹ́fà káwọn ò báyá lọ́mọgún àbí ọ̀lọ́mọgún èrò yàtọ̀ sí èèyàn èrò ó yàtọ̀ sí èèyàn èèyàn ó yàtọ̀ sí èrò. ẹ ṣe gan yàrá Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ o tó bá jẹ́ tìyún ni tó bá tún nídìí another country ní ìpín wọn tó fẹ́ jagun ọmọ tó wà ń bẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà so kì í ṣe ẹ̀ńtẹ̀yàn lè wọn ò lè fi wéra wọn ṣùgbọ́n ẹ̀yìn àwọn Yorùbá náà mọ̀. ọ̀n tó bá nídìí ọmọ ogun náà another country Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ ogun ó kẹ́lá wa pé Putin Russia ya ẹ bá wa mú ìyẹn Oòduà àbí pákó lèdì ó yá Russia wọ́n jagun lọ́wọ́ ní Ukraine Iran ń jagun lọ́wọ́ ó yẹ kó ra yín ayọ́ condemn kẹ́ kó ra yín lọ síbẹ̀ èèyàn aláìlójútì torí 5,000 2,000 tó máa fún yín ṣe rádaràda ẹ lójútì náà ẹ lójútì ẹyẹ wa máa wọn tó ń sọ wọ́n pa ọmọ ẹ̀ ọmọ òun tó lè gbowó bí tí wọ́n pa táwọn tó ń kàwé nílùú òyìnbó làwọn ọmọ ẹ̀ tí wọ́n pa àbí wọ́n pa ọmọ Yorùbá fámìlì gbogbo wa lẹ́yọ̀ kan ní gbogbo wa ẹ bá ti lọ ra ṣé ní ẹ̀hún aṣọ ànígbà mi ọdún dé ẹ̀yìn ẹ̀yọ̀ dollar sign ẹ bá ti wá gbé sọ́rùn ẹ kà kárọ̀ pa mẹ́ta kò sí ní tẹ́ni máa sọ ẹ ṣe bí olórí burúkú àní Fúlàní àní wọ́n ń kó owó stẹ̀ wọ́n ń kó trillion wọ́n ń kó billions of dollars èyí fẹ́ báyọ̀ Sunday Igboho lẹ́fẹ́ ìgbèrè ní ó dàgbé kí n rí one on one báyìí one on one sọ̀rọ̀ wèrè. èrò ó yàtọ̀ sí èèyàn èèyàn ó yàtọ̀ sí èrò. ẹ ṣe gan yàrá Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ o tó bá jẹ́ tìyún ni tó bá tún nídìí another country ní ìpín wọn tó fẹ́ jagun ọmọ tó wà ń bẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà so kì í ṣe ẹ̀ńtẹ̀yàn lè wọn ò lè fi wéra wọn ṣùgbọ́n ẹ̀yìn àwọn Yorùbá náà mọ̀ wọ́n mọ̀ ẹ sáré bàbá Sunday tó ní òun ni oníwèé ìwé ẹ̀kọ́ àbí kí ni ó pera rẹ̀ wọ́n ti nì ọmọ wàjẹ́ kan tí òun láti pa ọmọ jẹ́ kan tí òun láti pa rárá torí àti pa tí ò forí balẹ̀ fò lórí ni ló jẹ́ kí wọ́n mú sáwọn kan ṣẹ̀ṣẹ̀ bàbá tó wà yìí lọ ní kọ́ máa bọ̀ ní Nàìjíríà padà ó ṣe kókó kọ́ńtì ìyà tó jẹ ọmọ tìra rẹ̀ láti pa òun àti bàbá tíya wọn ò sí nínú ṣàwárù o èyí tó wá lọ́jáde yìí ọmọ wèrè flẹ́dà tí wọ́n ní ó bóde tó náà ń jábọ́ ọmọ tó yẹ pé nígbà tí wọ́n mú tí wọ́n nà tí wọ́n jáwọ́ ò lé àwọn tá a dáwó fún ni pé kó travel kó Nàìjíríà nígbà ó sì débẹ̀ ń ta ni ó lọ ṣe àti sọ́jọ́ èèyàn mímọ̀ ni ajá ní bá wèrè sùn ọwọ́ aṣẹnu sọtí bí ẹni doyún mu ohun àti Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wà nínú ẹgbẹ́ kọ́mọ́kù èwe o kọ́mọ́kù kò jìjì. ta ni ọmọbìnrin tí wèrè yìí ń sọ ó dẹ̀ bí ọmọ ta lọ́mọbìnrin tó sọ pé ó slender pé kinní kan àwọn dáwọ́ fún tó lọ sílùú òyìnbó tí orí bá fọ́ ẹnìkan pẹ́rẹ́ tí á yẹ̀ tí ẹ máa yẹ̀ because oníkálukú ló ń gbé nǹkan tó wà lára ẹ̀ ló ń gbé káàkiri oníkálukú ló ní nǹkan kan tàbí nǹkan míì tó ń bá tù ẹlẹ́fẹ́ ṣe aṣíwájú fún wa ẹ ń lérí ògùn fún wa ọmọ kan ṣe kinní kan ẹ kó má kú ní rèwerèwe o tẹ́ bá ka gba àwọn èèyàn tán tàbí máa tẹ̀lé yín ẹ̀yin olórí burúkú ìgbà tí Sunday Igboho wà ní Kútọ́nù amọ̀ye àwọn tí wọ́n jáde fún tí wọ́n pè lórúkọ oríṣiríṣi ìyẹn Sunday Igboho ó ṣe gbá ó ṣe àwo ó ṣe kùkù bàbá àṣàsùn yìí tó máa sọ pé òun ṣó ṣe kinní kan tó ń bú Sunday Igboho nígbà yẹn tó stage show ó gbé búyàwó ẹ gbá ọmọ ẹ ṣe pé ṣe gbogbo ẹ parọ́ ọmọ ìjọ tó bú ọ̀tá tó ń sunkún pé olóyè Sunday Igboho ó mọ̀ pé wọ́n gbogbo nǹkan tó sọ wo kinní kan ẹsẹ̀kẹsẹ̀ bàbá pè ẹ lọ sọ fún èmi àti ẹ ò ní nǹkan kan mo dárí èmi òun ṣe kò tẹ̀mí mo pàrọ̀ ń ta ni bẹ́tẹ̀ ní ikú ni ọba Ààrẹ Ọ̀nà Kakanfò wàá kú ni wàá kú ni èyí mẹ́rin fẹ́ pa lórí burúkú obìnrin ẹni òfò ṣòfò dànù ó dẹ̀ làdí òbí tiẹ̀ ó lẹ́nu kan máa kú ní ọmọ wo ló ń bá wí tálẹ́ tó ń bá wí tálẹ́ mẹ́ni tó ń bá wí náà ta ló mọ ẹni tí wèrè yìí ń bá wí tó bá mẹ́ni tó ń bá wí bá mi kọ orúkọ ní tọ̀ sí comment section.
ẹ bá mi kọ orúkọ nítorí sí comment section tó ló bá wá fẹ́ mú olórí burúkú ẹ ọ̀rọ̀ tó sọ yìí nísìn àwọn kan wọ́n á gbára abẹ wọ́n wá gbà ṣiṣẹ́ ayé ẹ bá bàjẹ́ ní ayé ẹ bá ta àbábẹ̀ sí máa plate wo àti ìyàwó àtọkọ àtọ àwọn ọmọ àti family àwọn bẹ̀ sí máa plate fídíò picture yín síta gbangba kí ló dé aṣíwájú máa ń gbà ní àgbà máa ń gbà ní ẹ̀mọ ebú tí wọ́n bú Ọọ̀ni of Ifẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n gbé kinní jáde wọ́n ní aṣọ ìyá wọn ní ipa ọ̀rọ̀ níwọ̀ pátá kinní kan ẹ̀mọ ebú tí wọ́n bú Aláàfin ni ẹ̀mọ ebú tí wọ́n bú Aláàfin kí làpá máa fi ń pẹ́ lórí ìtẹ́ bẹ́tẹ̀ yín ọjọ́ kinní kan àpá ni ẹgbẹ́ mẹ́pin ní rèwerèwe èèyàn pa ni èèyàn mẹ́rin lè fẹ́ pa olórí burúkú ẹlẹ́nu fọ́pọ̀ bí ìgbẹ́. How dare you? Okay, ààrẹ ti kọ lẹ́tà sáwọn kinní kan ààrẹ kọ lẹ́tà wọn láwọn ò fẹ́ wọn ò fẹ́ ó ṣègbà mo bùn ọ́ ó kọ lẹ́tà sí ìyàn ọkọ̀ proposal mi ní o ẹ fún mi contract báyìí wọ́n láwọn ò fẹ́ ó yẹ kí yẹn di ogun ni tó yẹ kó di ogun before OPC àwọn kan ti wà tí wọ́n ti ń jà fún ilẹ̀ Yorùbá pàtẹ́yìn OPC dẹ̀ẹ̀dẹ́ náà bí kẹjọ ìyàwó oníyàwó kẹ báyọ̀ sùn kọ́kọ́ sí ọkọ àtìyàwó ṣẹ̀ tó pẹ́ fẹ́ dóyàwó ẹ̀ lọ́kọ ní pankẹ́rẹ́ ẹ̀ lè lù pa ẹ̀ lè lọ́jú sódò lọ́mọ kan lọ pè yín láti lé pé gẹ́gẹ́ kan wọ́n náà níbì kan ẹ máa ṣe bí olórí burúkú káàkiri kò jẹ́ ká rótùtù kan tẹ̀ ṣe yet ẹ wá rí kankan ẹni bó bá ti sọ báyìí fẹ́ pa ni ẹni bó bá ti sọ báyìí ẹ fẹ́ pa ni ẹ pa ni èyí mẹ́rin lè fẹ́ pa olórí bú ni ẹni òfò ni ẹ o ẹni òfò ni ẹ wá ẹni òfò gan ni ẹ. bá fẹ́ tó bá lóòfẹ́ ilẹ̀ tó mọ́ Nàìjíríà lénìí wàláì Chief Sunday Igboho ó ní voice. ó yẹ ẹ sọ pé òòṣà ẹ jẹ́ kí ọkọ rí ẹ bá mi kọ òòṣà ó ní tó bá fẹ́ tó sọ pé òfẹ́ ilẹ̀ tó mọ́ Nàìjíríà lénìí Sunday Igboho ní voice ó lè gbé fóònù sí á pé bàbá Tinubu Àkànbí ọmọ olódò sledgehammer báwo ni ọmọ mi kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ ọ̀bí yín kú ìyá kínní kan iron lady paper lady òṣàníṣẹ́ òṣàní ọ̀tẹ̀ mo rí ń bẹ̀rẹ̀ jàre òṣàní ẹ kò sí ọ̀tẹ̀ lè sọ àmọ́ yín rí ó yà sọ everybody wá like Sunday ọ̀gá tẹ́ bá gé ọṣẹ fún mi òṣà tẹ́ bá gé ọṣẹ fún mi tí n bá mú yín sọ́wọ́ tí ẹ bá gé ọṣẹ fún mi sọ̀rọ̀ brọ́dà mi. ilẹ̀ tó mọ́ Nàìjíríà lénìí wàláì Chief Sunday Igboho ó ní voice ọ̀nà pọ̀ tí èèyàn máa fi ń jà ẹlòmíì voice lásán ló ní tó lè fi jà voice Sunday Igboho ní voice ó lágbára láti fi jà ó ní ọmọ ogun láti fi jà ẹ lè believe pé pẹ̀lú pé Sunday Igboho kàn ń pariwo ń pa ọ̀rọ̀ máìnì pé wọ́n ń wa ẹwà tọdún náà tí ń wa máìnì tí ò sẹ́ni tó sọ̀rọ̀ tí n bá sọ fún yín pé báyìí nílé Ifẹ̀ ní fídíò tí mo fi wọ̀n yín fídíò ilé tẹ̀ ń wò yìí pé Sunday Igboho kàn ń pariwo pé sẹ́ni wíwa máìnì tán ń ṣe yẹn sẹ́ ló ń bí security yìí púpọ̀ jù ìjọba ti gbégbèsè mo ní kí n já yín ni ìjọba Nàìjíríà Tinubu wọ́n ti gbégbèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn náà lọ ń lé wọn yẹn àwọn ẹbú fídíò yẹn ni ẹwù ẹ má wojú tèmi ẹ̀ṣọ́ aláàbò ló lọ ń lé wọn nú gbó yẹn so à ń sọ̀rọ̀. ṣé ti rí
wọ́n ti dẹ̀ ìṣọ́ aláàbò síbẹ̀. Ilẹ̀ Yorùbá a fẹ́ secure ilẹ̀ Yorùbá, a fẹ́ clear ilẹ̀ Yorùbá kí àwọn èèyàn gidi lè wọlé wá, káwọn táwa nínú ìbò ká lè wálé. Ẹnìkan ajá ló ń bá sùn. Bóyá ẹ rántí pé wọn ṣiṣẹ́ ajá ń báyọ̀ sùn mọ́, àmọ́ wọ́n ti ṣépè irọ́ fún yín, wọ́n ti ṣe èpè irọ́ fún yín. Sunday Igboho ní voice burúkú, ebe rí bóyá pa pé mining ló ń dá insecurity kalẹ̀. Àwò wọ́n ti dà àwọn ọmọ ẹrú kú síbẹ̀ pé ẹ lé wọn pa. Ifẹ̀ ní ìyàhínà ilẹ̀ Yorùbá, àwọn nǹkan wa àwọn ọ̀rẹ́ máa lò fún ara wa. Tinubu sì ó ti ní importation of cocoa, ó ní kò ní sí importation of cocoa mọ́, àbí importation àbí exportation ní ìgbà English. A ní máa export cocoa jáde mọ́. Ọlọ́run máa ṣe nǹkan wá fún ara wa. Wọ́n fi cocoa ṣe coffee, wọ́n fi ń ṣe gbá, wọ́n fi ń ṣe àwo. A dẹ̀ ní tótó, a ní gòdì, a lẹ́vìtì, àwa ń sáká. Ẹ wá jágèlè mọ́ rí. Bí ìyá mi lẹ́ra ẹ̀ rà mí, ẹ̀ ń bèbú kiri. Tinubu ní kò sí nǹkan tó jọ mọ́. Kókó wa, àwọn ọmọ máa exportation. Àná mi àsáré correct mi. Kí tó gbé òyìnbó mi sórí igi. No more exportation of cocoa. Àwọn la máa gbìn, àwọn la máa ká, àwọn la máa wọ̀, àwọn la máa fi ṣe anything tí a bá fẹ́ fi ṣe. Nílẹ̀ wa, a lè máa ṣe lọ nílẹ̀ wa kí àwọn Fúlàní kó bẹ̀rẹ̀ sí ní para wọn lọ lọ́dọ̀ tí wọn káwọn máa para wọn lọ, kò sí nǹkan tó kàn wá. We will process it in Yoruba land. God bless you. Kókó wa, ilẹ̀ wa ń so nǹkan dáadáa. No more exportation of cocoa. Ọ̀yá Atayese Àkànbí, ọmọ olódò sílẹ̀ jàmà. Bàbá mi, ó yà gbé fún. Jẹun sókè sọ́nà náà ṣó. A máa jẹun sókè. Bàbá ti ń jẹun sókè tó máa jẹun sápò. A máa jẹun sókè sẹ́, a tún máa jẹun sápò. Àsìkò jẹun sókè, jẹun sápò láwà yìí. Wá rí yẹn, ẹ fẹ́ bá Sunday Igboho olórí àwọn wèrè o. No more exportation of cocoa. Àwa la máa gbin cocoa wa, àwa la máa tà á. Ẹni tó bá fẹ́ mu kọ́fì kó máa bọ̀ wá ra cocoa nílẹ̀ Yorùbá. Owó cocoa làwọn bàbá wó lọ́wọ́. Wọ́n fi kọ́ àwọn cocoa house, wọ́n fi kọ́ àwọn ilé kíní kan, àwọn ilé kíní kan, àwọn tàbí sí free education, owó cocoa ni. Epo kò tí ì di wàhálà epo. Ẹ ti gbọ́ pé ṣáwọn èèyàn gbọ́ nǹkan tí mo ń sọ, mo fẹ́ sáré ṣe èké fún yín ni o. Ṣáwọn èèyàn gbọ́ nǹkan tí mo ń sọ. Epo lóògùn state ọtí ní kán bẹ̀rẹ̀ sí ní ìwà. Ṣáwọn èèyàn gbọ́ nǹkan tí mo sọ. Epo crude oil ilẹ̀ Yorùbá wọ́n ti ní kán bẹ̀rẹ̀ sí ní ìwà. Ọmọ olódò dání sẹ́ Àkànbí, ọmọ olódò sílẹ̀ jàmà, wọ́n ti ní kán bẹ̀rẹ̀ sí ní ìwà epo tiwa náà. Àwọn ọmọ náà ti rí epo, wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní wà nǹkan wa, ká máa lò fún ara wa. Ẹ bá ìkáwọn èèyàn kan gbọ́ nǹkan tí mo sọ, bá mi share fídíò yìí. Ẹ bá mi like ètò yìí sẹ́. Ẹ bá ìkáwọn èèyàn kan gbọ́ o. Ọmọ olórí òde sí ní ká máa wà fún ara wa. Ondo náà ní epo, kódà Lagos State ní epo. Ó ti ní ẹ wá ní Nàìjíríà ò tí ì pín. Nàìjíríà ti pín. Tinubu sọ pé o ò ṣe o jẹ ni. No more monkey dey work, baboon dey shop. If baboon no work, you no go shop. Monkey go work, monkey go shop. Baboon go work, baboon go shop ni. Gáàsì wà ní Ogun State. Ó wà ní Lagos State, ní tí ọmọ wà ní Kwara. Gbogbo everywhere láti ní gold, a ní diamond, a ní everything. Àkànbí ọmọ lọ́dọ̀ sílẹ̀ jàmà. Chocolate, God bless you. A mọ̀ ṣe chocolate ńlẹ̀ wa, a mọ̀ ṣe chocolate gbogbo yín wọ́n di pẹ̀tà. A jẹ chocolate ti débi wípé gbogbo yín wá bá ọmọ mẹ́sẹ̀rì ni. A mọ̀ mu coffee, a mọ̀ jẹ chocolate. Kòkó oríṣiríṣi a mọ̀ fi kòkó ṣe. Mo sì jẹ́rìí àwọn ọmọ Yorùbá. Tó bá mú kinní kan báyìí, wọ́n máa transform ẹ̀ sí nǹkan oríṣiríṣi ni. Nǹkan oríṣiríṣi tó máa fi kọ́ ẹ ṣe kòkó àmọ́ kódà a lè mọ̀ ṣe pátá táwọn ọmọ òròmọ̀là, kòkó alámọ̀là, kòkó plantain ẹ̀rùn àmọ̀là plantain ní ṣáwà. Àmọ̀là kòkó. Àwọn máa ṣe é ní ti pẹ̀lú kòkó wa. Àwọn máa wá epo wa. Ẹgbọ́n kan tí Buhari sọ ń gbà yẹn wípé blood of baboon ó máa ṣàn ẹ̀jẹ̀ àwọn baboon máa ṣàn. So monkey dey work, baboon monkey no work, you no go shop. If baboon no work, baboon no go shop. Monkey go work, baboon go shop. Kò sí yẹn mọ́. Kòkó is good for our brain. God bless you. Àwọn fans ni wọ́n lọ sí school. Mi kàwé àwọn fans ni wọ́n ka. Kí ni ẹ bá mi kọ́ ọmọdé ní kòkó ṣe?
ẹ bá mi kọ nǹkan tá lè fi kòkó ṣe. Kòkó is good for our brain. Máa fi kòkó ṣe. Ẹ ti já wèrè. Bọ́dà mi sọ̀rọ̀ sókè. Àtẹ́wọ́ fún ọkọ̀ bí ọmọlẹ́jọ́ sílẹ̀ jàmà. Ìgbòho fọ́ìsì ẹ̀ lásán tí Ìgbòho bá kàn sọ̀rọ̀ ká lásán àwọn tó bá sọ̀rọ̀ ń pa wọn wọ́n á ti máa tọ̀ sára. Àwọn tí Ìgbòho bá kàn sọ̀rọ̀ ń pa wọn lásán wọ́n á ti máa tọ̀ sára. Tòun mọ̀ pé ntẹ́lẹ̀ ìgbà sọ gbogbo ìwé ìròyìn kò sí ìwé ìròyìn tí ò ní gbé. Yàtọ̀ fáwọn tí ó sọ̀rọ̀ jẹ́ pé nínú yàrá wọn lásán wọ́n á ti sọ̀rọ̀. Tẹ́gbọ́n táwọn bá ti pé ìwé ìròyìn tí ò ní gbé. Yàtọ̀ fáwọn tí ó sọ̀rọ̀ jẹ́ pé nínú yàrá wọn lásán wọ́n á ti sọ̀rọ̀. Tẹ́gbọ́n táwọn bá ti pé press láti wá gbé kinní yẹn kò síbi tí lóyìn yẹn lọ. Tó wàá fi bú wọn àdẹ fi yọ wọn. Ìgbà ló nígbà ń lò ìgbàgbọ́ ló dé ń sìn. Kéèyàn sọ̀rọ̀ kí gbogbo ayé dẹ̀ gbọ́. Ọlọ́run ló ń pin Ọlọ́run ló ń. Ẹ wo ilẹ̀ wa, ẹ wo bí wọ́n ṣe gbọ́ yẹn ti gbẹ́ ilẹ̀. Ẹ wo bí wọ́n ṣe Ilé Ifẹ̀ lẹ́wọ̀ yẹn o, Ilé Ifẹ̀ nìyẹn o. Ẹ wo bí wọ́n ṣe ti gbẹ́ ilẹ̀ tílẹ̀ ti jìn. Tó ń bẹ̀rẹ̀ sí ní wá àwọn nǹkan wa. Ògún pa yín. Wo ayé yẹn á yẹ. Ẹ wo Odo National Park. Ẹ wo ní omi tí wọ́n gbà kọjá yẹn. Ta ló rí àwọn omi táwọn sójà gbà kọjá yẹn. Ẹ wo omi yẹn tó wà ní tourism. Ó tó káwọn àwọn òyìnbó kọ́ máa wá wò ó, kọ́ máa jókòó sí tiẹ̀, ká máa gbowó, owó máa ra tíkẹ̀tì wọn fi wá sí ìlú wa. Ìṣe bí olórí. A máa fi kòkó ṣe kòkó good for cholesterol. Ẹ ṣe gan ìyá mi. A máa fi kòkó ṣe Milo àti ṣókó Milo. Ṣókó Milo, ṣókó rẹ̀ sókè. Òyìnbó ṣe nǹkan àríkọ́ bẹ́ẹ̀ mọ̀. Ṣókó Milo, ṣókó rẹ̀ sókè. Yorùbá ṣe nǹkan o. Yorùbá ṣe nǹkan. Yorùbá ṣe nǹkan láti máa gbọ́ àfẹ́ gbọ́ nǹkan mọ́. Wọ́n ní ṣọ́pọ̀ ló máa pa ogun wọn ni. Support health cocoa plants may help lower blood pressure. Wọ́n ló máa lower blood pressure, slightly improve blood vessel. Ó tún máa improve blood vessel. Ọlọ́run ti pẹ̀lú wa. Function increase blood flow, reduce the risk of heart disease while combined with healthy lifestyle. Ṣé ti gbọ́? Gbogbo àwọn tó ní heart disease kí ni kò kí á ṣàmọ́ ọmọ kòkó lọ ni. Àmọ́ jẹ kòkó, ó lè wá ń kó. Àmọ́ bẹ́tẹ̀ máa jẹ kòkó, máa mú kòkó. Àfẹ́gbọ́n ọkọ̀ òun fẹ́ pa yín ni. Nítorí cotton tó wà ní Ọ̀yọ́ lásán làwọn DRC ni wọ́n fi ń fa wàhálà o. Kíní kan of Congo, Republic of Congo. Wọ́n ti ń para wọn o. Ọ̀yọ́ nìkan wà ń bẹ̀. Ó wà ní Kwara State náà, ẹ̀yin Yorùbá. Sọ̀rọ̀ sókè ṣe yẹn, gbọ́dọ̀ wáyé yín wá ṣe ni. Sunday Igboho tá bá mú a máa nà pa ni. Sunday Igboho a máa bá ìjà wọ́n wọ̀nyí lè pè ní. Sọ̀rọ̀ jàre brọ́dà mi. Ìgbòho náà ti wà lórí queue tipẹ́. Ó ṣe àdìsá. Àbí kí lẹ sọ Ìgbòho dẹ̀ ti ń lògbà tipẹ́. Ìgbà òdẹ̀ lè ẹ̀fà ló láíláí. Àlòdọ́gbó ogbó nígbà ilé tí Ìgbòho ń lò yìí. Torí bí wọn bá ti wọ̀ tó bá ti dúró sí di òótọ́. Ẹ wá ń wá gbogbo ń tẹ́ fi lè bá máa yìí jẹ. Àlò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò. A máa lò pẹ́. Bí ilé ó bàjẹ́ ó ní ó lè ní òjagun rí. Bẹ́lẹ̀ eléyìí tó ń jà yìí tẹ́ ẹ̀ mọ́ náà ń pè lógun ni. Ayé ogun ìgbà yẹn kọ́ là ń jà ń sìn ni. Àbá dúró sógun ìgbà yẹn kódà wọn kò ní sẹ́kẹ̀ nìkan lẹ̀ Yorùbá tí ó kú tá a bá dúró di ogun ìgbà yẹn nígbà tí ó tí ì síjọba kò ní sẹ́ bọ́túmọ̀ sẹ́rí eléyìí tó yóò kó òun kọ́kọ́ lọ jà yìí tó fi ń kó ayọ̀ nínú wàhálà à ń jínigbé yìí ṣé mọ̀ pé máìnì yẹn gangan náà ń dá wàhálà tó pọ̀ lẹ́ni máìnì tó ń fa wọn yẹn òun náà ń dá wàhálà ẹ wo fídíò náà ẹ wo. ẹ máa bá wa náà share fídíò tiwa náà ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa follow ẹ comment ẹ ṣáà mú yín sweat lórí pé a kàn fẹ́ sọ̀rọ̀ pé kẹ́ ẹ lè gbọ́ yìí ẹ wo bí mo yín sweat ẹ wo bí mo ṣe ń sweat and page mi yìí àwọn kan ránjú mọ́ mo ti open page mi young life ni mo pè ìgbésí ayé ọ̀dọ́ o ni mo pè wọ́n láwọn program tá a fẹ́ máa ṣe lórí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi follow ẹ. Ẹ bá mi follow long life ìgbésí ayé ọ̀dọ́ ẹ bá mi follow ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support ara wa àwọn tá a bá jẹ́ olóríire nìkan ni o ká máa support ara wa ṣe ní àwọn ìyá àwọn ìyá kí náà pera wọn Yorùbá bí Yorùn mìíràn náà pera wọn ẹni wọ́n fẹ́ pè wọlé máa pè wọlé nísìn o ẹ máa bá wa pè wọlé nísìn àwọn tá a bá jẹ́ olóríire tá a bá ti rẹ́ nìkan ẹ follow àwọn èèyàn àwọn tó fẹ́ máa sọ̀rọ̀ ẹ follow wọn ká bá bring ara wa up
mo sọ pé ẹni bá fẹ́ lo fídíò mi fún anything, you want to use my video, use it. Ọ̀fẹ́ ni. Fi fídíò mi fi build the page yẹ. Mú fídíò mi kó fi build the page yẹ, ọ̀fẹ́ ni, mi ò kí ń gba return. Èmi ò ń gba return o, mi gba percentage. Ọ̀fẹ́ o bá gbogbo 3 hours yẹn ní sùúrù. Gbogbo 3 hours yẹn kó lò. Ọ̀fẹ́ ni. Mo ò gbowó lọ́wọ́ anybody, owó ọ̀dọ́, mama can I have urgent 2K? No. Ẹgbẹ́ fídíò rẹ lò, ó fẹ́ gé kó lò, ọ̀fẹ́ ni. I am not collecting dime from anybody. No percentage, no kini kan. No. We have to build ourselves. Yorùbá ní gbogbo wa, bàbá farawé àwọn wèrè tó ń bára wọn jà yẹn. Ó kúrò ní school, kò tí ì ṣiṣẹ́. Ó yá gbé fídíò Yorùbá wù. Bá wọn kọ̀ọ̀kan mí náà sọ̀rọ̀ ètò tó lóye kí n máa gbé fídíò yín, kí n máa fi ṣe. Má bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ because mo ti fún ẹ ní àyè pé kó lo fídíò mi, má bá mi wá pàtì ẹ̀ pè mí pé mo fẹ́ lo fídíò yín, lo fídíò mi, má ṣe live show, gbé gbogbo ẹ̀, gé, ṣe anything, ṣáàtì ló in a positive way, wá lọ lo negative way tí ẹ fẹ́ bá ènìyàn bá gbó sókè bàbá wa. Ẹ kálẹ́ ma. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú iṣẹ́ táwọn kan kún sáwọn. Yes sir. Àmọ́ àwọn dádì àtàwọn ọmọ nǹkan. Dáadáa ni gbogbo wa wà. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Àbọ̀ Ọlọ́run yóò máa bá gbogbo yín gbé. Agbára Ọlọ́run tẹ́tí dára wa. Àti gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi náà. Àbọ̀ Ọlọ́run yóò máa bá wa gbé. Àṣẹ bá wa ṣàṣẹ o. Kò ní bàjẹ́ fún yín o. Àṣẹ. Tẹ́tí dára yín kò ní bàjẹ́ fáwa náà. Agbára Ọlọ́run. Àṣẹ. Àdúpẹ́ ní ọwọ́ yín gan. Kí n kọ́kọ́ ṣàdúrà fún bàbá wa ti Sunday Igboho pé kò ní bàjẹ́ fún wọn. Àṣẹ. Apá àtà ò ní ká wọn. Àṣẹ. Tẹ́bí tara wọn tọmọtọmọ wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Àṣẹ. Wọn ní sí ìrìn o. Àṣẹ. Wọn ní pàdé tí ó jẹ wọn. Àṣẹ. Ìtí ó jẹ wọn ní pàdé wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Àṣẹ. Ní agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pátá. Àṣẹ. Tẹ́rí gbogbo àwa ìran Yorùbá. Iná ni inú wa dùn tí gbogbo bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá yìí. Kí wọ́n tún wá bá wa tẹra mọ́, kí wọ́n tún bá wa tẹpá mọ́. Ní bàbá Bọ́lá Ahmed kí wọ́n dákun. Ọlọ́run ọba nìkan lójú òní yóò jẹ́ kí ẹnu wọn gùn fún wa o. Lágbára Ọlọ́run. Torí bá a ti ń wo gbogbo tí ń lọ ní ìlú Nàìjíríà dáadáa yẹn báyìí. Ó dàbí wípé àwọn nìkan náà ni wọ́n lè gba àwọn ìran Yorùbá kalẹ̀ o. Lẹ́yìn wọn èmi ò rò pé Yorùbá mìíràn tó wà mọ́ tó lè gba àwọn ìran Yorùbá kalẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá mọ́. So ó dàbí pé bá a ti rí wọn àwọn nìkan náà ni ẹni tó ṣe wípé ọgbà gidi wà ní orí wọn. Ó gbá lórí ẹ̀ wọ́n dín ṣíṣe lórí Tinubu. Tó máa ṣe ọgbà orí wọn, ọgbà tó máa ṣe wúlò fáwọn ìran Yorùbá gidigidi ni. Kí wọ́n dákun kí wọ́n jẹ́wọ́ pé yes ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi tòótọ́ ni àwọn. Kí wọ́n dákun kí wọ́n tó kú òní, kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn, kí wọ́n dákun Ọlọ́run bá wa lọ́ọ̀rẹ́ mi wọn. Lágbára Ọlọ́run yóò jẹ́ kí wọ́n jèrè àwọn ọmọ wọn, kí wọ́n dákun àfi títóbi Ọlọ́run ọba á fi bẹ̀ wọ́n ni, àfi gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá á fi bẹ̀ wọ́n ni. Àwọn tí wọ́n bá súnmọ́ wọn tí wọ́n dákun wọn lọ mọ́ bá wa gbé àwọn fídíò wa yìí kí wọ́n lọ mọ́ bá wa gbé fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí wọ́n máa fẹ́ kí wọ́n máa rí kí wọ́n máa wò, kí wọ́n dákun. Nítorí wípé ibi tí Nàìjíríà ń lọ yìí agbára ò gbọdọ̀ padà sọ́dọ̀ àwọn Fúlàní yìí mọ́. Ogunde. Agbára ò gbọdọ̀ padà sọ́dọ̀ Fúlàní mọ́ o. Agbára ò gbọdọ̀ padà sọ́dọ̀ Fúlàní mọ́ o. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ mọ̀ pé yes ẹ nífẹ̀ẹ́ ìran yín, ẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá, ẹ nífẹ̀ẹ́ àwọn ìran Yorùbá, ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yín, ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yín tí ń bọ̀ lọ́la, àwọn àrọ́mọdọ́mọ yín tí ń bọ̀ lọ́la. Tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá ni yín. Ẹ dákun ẹ bá wa fi ọwọ́ sowọ́pọ̀ pọ̀ mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀yin lọ́ba tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá. Bàbá wa Onífẹ̀, bàbá wa Olúbàdàn, bàbá wa Olúgbọ́n, bàbá wa ọba kí ni wọ́n pè wọ́n Abẹ́òkúta yìí, kí ni orúkọ wọn Aláké. Ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo bàbá wa ọba Kúta. Ẹ dákun ẹ jọ̀ọ́ ọba Mọ̀kámọ́, bàbá wa Olówu ẹ dákun. Àti bàbá wa yìí náà bàbá wọn Olúwo Òkè, bàbá yẹn náà wọn sínú ọba kékeré. Ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo yín pátápátá ọba tó bá jọba gidi ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jọba gidi ẹ má bínú pé mi dákọ gbogbo yín. Ẹ dákun ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ láàrin ara yín.
ẹ jẹ́ kí ojúlówó ọmọ ọkọ Yorùbá kọ́ mọ rẹ̀ lójúlówó ọmọ ọkọ Yorùbá. Ẹ jẹ́ ká fi àpẹẹrẹ kinní yẹn lélẹ̀ ní kíákíá bó ṣe jẹ́ wípé ọwọ́ wa ni agbára Nàìjíríà wà báyìí. Ẹ jẹ́ kí oníkálùkù ọ̀dá wà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ dákun nítorí wípé ìtí àwọn ará bíbá yìí jẹ́ ń dẹ́wò fáwọn ẹ̀ràn Yorùbá jẹ́ ń dẹ́wò fún wa. Wọ́n kàn ṣe nǹkan tó wù wọ́n ni wípé kò sí nǹkan kan tá a máa dẹ́wò ní orí ilẹ̀ wa. Ẹ dákun gbogbo tí wọ́n ń dẹ́wò ní ọ̀dọ̀ wa yìí ní ilẹ̀ Yorùbá títí wa yìí. Ṣé àwa ń dẹ́rù ẹ̀wò lọ́dọ̀ wọn? Bí àwa dáwò tó bẹ́ẹ̀ ká lọ sí ọ̀dọ̀ wọn ká lọ dẹ́rù ẹ̀wò lọ́dọ̀ wọn. Gbogbo kíní yìí náà ní kẹ́ bá wa rò, iná ní kẹ́ rò. Tó bá ní àwọn tẹ́ kó màálù sí lọ́wọ́, tẹ́ kó màálù sọ́dọ̀ wọn pé kí wọ́n máa bá yín sìn. Àwọn ọmọ Yorùbá pọ̀ káàkiri tí ó sì tẹ́ lọ́wọ́ wọn. Ẹ kó màálù yín jọ, ẹ rágbà fún màálù yín. Àwọn ọmọ Yorùbá wà tí ó máa mójútó. Àwọn ọmọ Yorùbá pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá tí ó máa mójútó. Bẹ́ẹ̀ni, tí ìlú bá tò dáadáa, tí ìlú ń lọ bó ti yẹ kó lọ. Kí ni bẹ nínú wípé kẹ́ẹ̀kọ́ ìlú ìgbà tó ṣe pé tí ó máa wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá ni. A sọ pé kẹ́ ẹ má wú nǹkan àlùmọ́ọ́nì nílẹ̀ Yorùbá. Ẹni tẹ́ ẹ bá bá nǹkan àlùmọ́ọ́nì ní orí ilẹ̀ rẹ̀, ẹ pè é gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ bá tó ìta rí lórí ilẹ̀ rẹ̀ tá rí lórí ilẹ̀ rẹ̀ rẹ̀. Wọ́n ní báyé lágídí àní báyé lágídí bí. Àjọ ń dẹ̀ fún yín. Ṣùgbọ́n irú gbogbo àwọn ìgbésẹ̀ yìí tẹ́ ẹ tètè ẹ bá wa gbé irú àwọn ìgbésẹ̀ yìí tẹ́ ẹ bá orí ilé ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti bá nǹkan àlùmọ́ọ́nì ó yẹ kẹ́ ẹ bá ṣe ní between ìnùdí ni. Bọ́rọ̀ àwọn ìlú èbó yìí tí ẹ bá rí pé ilẹ̀ kan tó jẹ́ ilẹ̀ ọmọ onílùú tó sì wúlò fún ìjọba wọn kàkà kí wọ́n wá sọ pé àwọn wà á ṣe báṣubàṣu wọ́n máa pè ní ilẹ̀ yóò fẹ́ lò wọ́n sì máa bá wá ilẹ̀ tí bómi tó bá tó dá tàbí tó bá ṣe lé ibi kí wọ́n ti kọ́lé sí tó bá ṣe tí ìjọba fẹ́ lò ní wọ́n kè sí ni kìí ṣe pé bóyá tí ìtúwọ́n àmọ́ ṣe báṣubàṣu tàbí táwọn àmọ́ rán àwọn àjòjì kan wípé kí wọ́n lọ lé tàbí kí wọ́n pa bórílẹ̀-èdè tí máa ń ní lọ síwájú kan. Àwa nífẹ̀ẹ́ yín dáadáa, a nífẹ̀ẹ́ yín. Ọwọ́ yín iná ní gbogbo kìíní yìí wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àbá yín já sí nǹkan àlùmọ́ọ́nì orí ilẹ̀, àníkáwọ̀ ò gbé ìgbésí ayé ìrọ̀rùn gidi. Iná ní ìjọba káyé sáká kiri ẹ̀yin bàbá wa, káyé sáká fẹ́ wálé. Àjòjì ọ̀lẹ́tọ̀ láti máa tẹ̀lé báṣubàṣu ní orí ilé onílẹ̀. A sì mọ̀ pé ẹ̀yin náà ni ẹ̀yin lẹ́bàá ayé gbà wọ́n. Bàbá wa ṣe láàrin ìṣẹ́jú méje ó ti pọ̀ lórí fóònù. So ẹ dákun ẹ jọ̀ọ́ màmá mi Yorùbá wuyì ẹ dákun àwọn tí wọ́n bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ jẹ́ kí ẹ máa bá wa sẹ́ẹ̀dì àwọn fídíò yìí sí wọn kí wọ́n máa bá gbé lọ sọ́dọ̀ kí wọ́n máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ti Fúlàní ẹjọ́ 1 minute jọ. Ẹ gbọ́ ẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́. Ṣé tó lórí burúkú ọmọ àlè Fúlàní yẹn tó ń sọ̀rọ̀ tí bàbá Achu Sunday Igboho ṣé yẹn la fẹ́ sọ ni? Aláwọn nǹkan kan wà tá à ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn Fúlàní yìí tó yẹ kó fi mú àwọn ẹ̀ràn Yorùbá ká tètè mọ ọ̀nà àbáyọ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó fi lo ọdún mẹ́jọ wọn parí kí Fúlàní ọmọ sọ wípé oníká máa bọ̀ nínú ìgboro ká máa gbé nínú ìgboro tí tá a bá dé nínú ìgboro tí bá bẹ́ẹ̀ ni ó máa bọ́ wa ni ó máa fa ni tá a máa jẹ ta ló bá wí tó wá sọ wípé tí màálù wa bá jẹ nǹkan àgbẹ̀ àmọ́ bá ti máa ń ṣètò ẹ̀ pẹ̀lú wọn tẹ́lẹ̀ á ṣètò ẹ̀ pẹ̀lú wọn. Ókè náà ẹ̀yin sọ wípé ó ní kẹ́ ẹ wá sínú ìgboro
so yóò máa fún yín ní tẹ́ máa jẹ so àwọn àgbẹ̀ táwọn wá ń dáko sínú sórí ilẹ̀ bàbá wọn ẹ̀yin sì fi màálù ti yín jẹ ókè náà ṣé kébi ó pa àwọn àgbẹ̀ táwọn wà nínú ìgboro. àgbẹ̀ nìkan àbí gbogbo wa pátápátá. àbí gbogbo àwa ṣé kébi ó pa àwa àbí. olórí burúkú ni wọ́n. tó bá ti ń pè tí ẹnu wa kò dáadáa nílẹ̀ Yorùbá ni àbí àwọn ọba wa kọ̀ọ̀kan sátìrí kìíní yìí ó yẹ kí wọ́n ti fi ọlọ́pàá gbé àwẹ̀ Fúlàní yẹn kí wọ́n wá pè kí wọ́n wá ìtọ́sọ yẹn kó wá tún sọ padà. táàbà tí ìbá débi wípé a ní gbà kí Fúlàní ò fi màálù jẹ oko wa mọ́ kí wọ́n á máa sọ wípé àwọn máa sanwó fún wa agbọ́dọ̀ tètè kọ gbogbo kìíní ilẹ̀ ní kíákíá ní gbogbo ilẹ̀ Yorùbá. ẹ ṣe náà bá wa. nítorí àwọn àtìrán Fúlàní àjọ papọ̀ kò sí nǹkan kan tá a fi jọra wa àjọ nílẹ̀ wọ́n rìn wá ní. wọ́n dẹ̀ máa rìn lọ padà wọ́n máa rìn lọ padà. bí wọ́n sì ṣe rìn wá bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣe máa rìn lọ láìpẹ́ láì jìnnà yìí. wọ́n máa rìn lọ ni. irú àwọn Ràṣídì Olúwo yẹn táwọn yẹn lè fẹ́ sọ ni àwọn yẹn gẹ́gẹ́ àwọn ni wọ́n lọ ṣèpàdé papọ̀ máwọn Fúlàní yẹn tí wọ́n fi ń ní ẹnu ọ̀rọ̀ báyẹn. irú Ràṣídì olórí burúkú yẹn. ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣe ìgbọ̀nsá. àwọn ojúlówó ọmọkọ̀ wo àwọn ọ̀fọwọ́ ti gbogbo orí burúkú tó wà tó lórí burúkú mú kí yẹn jọ ṣe. ẹ ṣe ń gbọ́ àbá. àwọn tí wọ́n ti. ok ẹ ra màmá mi ẹjọ fi ń lẹ. God bless you. wọ́n ní ìgbà táwọn China tí wọ́n ń construct Lagos Ìbàdàn wọ́n ní wọ́n discover bauxite tí wọ́n fi ń ṣe aluminium mímọ́ tó ń jẹ́ bauxite ní ti ẹ̀gbọ́rí tí wọ́n fi ń ṣe aluminium wọ́n náà discover àwọn Chinese. aláwọ̀ táwọn wèrè yóò kì í ṣe kankan náà àìṣe nǹkan ẹ bá gbóhùn sókè. ẹ ṣe ìyá mi eléyìí tó ń sẹnu yàmàyàmà tó lóun wà lábúlé Ẹ̀gbá yẹn níbo ló wà lábúlé Ẹ̀gbá. ebi ló ń pa àwọn yẹn jàre. ẹ wo ẹ kò yẹ kẹ máa gbèrú àwọn ohun ẹ tún fún wọn ní fíú àti àbá followers ní àìbá ọ̀nà ṣe ń pè é mi ìgbọ́ ìbò Yorùbá ní èdè mi ìgbọ́ English. Ọlọ́run irú àwọn eléyìí kò yẹ kẹ máa gbọ́ tiwọn rárá. ẹ ṣàbá tí bàbá wa olóyè Sunday Igboho wá ṣàṣeyọrí lágbára Ọlọ́run ẹ̀yin náà gan ẹ ní ṣìṣe lágbára Elédùmarè ẹ ní fọmọṣẹ ẹ ní fọkọṣẹ lágbára Elédùmarè nígbà tí ilẹ̀ Yorùbá bá máa rújú tó bá máa ráyè dáadáa wọn ní fẹ́ni kọ̀ọ̀kan wá ṣàwátì lágbára Ọlọ́run. àṣẹ o àṣẹ gbogbo apátápátá o àṣẹ. ìyá mi ẹ ṣe o ẹyẹ sà ẹ máa bẹ tó bọ. à ń bàbá ìṣòro gan Odùduwà àṣàrà ìfù àbí àṣàrà ìfù ní ẹ máa rẹ́dì lẹ́yìn ìta fẹ́ pè Odùduwà àṣàrà ìfù ẹ máa rẹ́dì lẹ́yìn ìta fẹ́ pè àwọn gbogbo tó ń rí ilẹ̀ Yorùbá yẹn kò bá ẹ̀yìn ẹ ṣàfẹ́ jà ní àríjàgbá of Nigeria Limited Odùduwà OPC àríjàgbá of Nigeria Limited ẹ ṣe bí òpó òun ẹ bá gbóhùn sókè lórí fóònù. Yes ma'am. ìṣẹ̀ ń wálé ní ìgbóná bọ́rọ̀ dé. ààrẹ ẹjọkọ ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ mo rí miss kan yín ló yẹ kí n pè yín ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ ẹ máa píkì ní nǹkan táwọn èèyàn ń sọ ẹ wo tí wọ́n ń rí lórí ilẹ̀ wa wọ́n rí Tinubu dẹ̀ ń gbìyànjú agbára ẹ̀ kò fẹ́ là sí méjì lẹ́ẹ̀kan náà gbà ó mo rógo wọn ti kọ́ fún mi àwọn fáǹsì ni wọ́n ka ṣégèwé tó bá bí di pé tó pé mi ò kàwé fẹ́ halẹ̀ mọ́ mi tí bá ṣí àwọn fáǹsì mi kalẹ̀ wọ́n á fún òyìnbó bàtì ẹ̀ jẹ́ bauxite is a natural occurring rock ẹ kì í kà láti bí bauxite is a natural occurring rock composed mainly of aluminium bearing minerals along with iron oxide, silicon and titanium dioxide. It is the world's most important source of aluminium. Àwọn physics students ti wọlé